Koikimedia bringing the world closer to your doorsteps. Today being the date of 21st February 2024. A wà nílùú Ìgbòho ní ilé màmá wa tí wọ́n jẹ́ màmá gbogbo Yorùbá. Ìyá Ìgbòho, ìyá alálùbáríkà, k'Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ ire. Iwájú tó kọjú sí k'Ọlọ́run jẹ́ kó dáa, èyí tán fi sílẹ̀ k'Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, kí ọmọ rẹ̀ kó gbẹ̀yìn àwa náà. A wà ní ilé màmá wa báyìí nínú pálọ̀ màmá wa la wà báyìí tí a fẹ́ bá àwọn ọmọ mi wa sọ̀rọ̀. Ẹ káàárọ̀ mà, àbí ọ̀sán dẹ̀ ni, ẹ káàsán, ẹ káalẹ́ mà. Kí lorúkọ yín mà? Ẹ káàsán. Akínyìn kúrò. Yes ma. Orúkọ mi ni Princess Adébọ́lá Adédiwúrà Yèyé Gbé, tí mo jẹ́ ẹ̀gbọ́n fún Chief Sunday Igboho sir, owó baba dami Adisa mi. Yes ma. Ẹ ṣé gan ma. Okay. Ẹ káàárọ̀ mà. Ẹ ra mà. Yes ma. Kí lorúkọ yín mà? Mrs Adeyemo, Queen Water Listen. You are not for people. All right. Thank you very much ma. Mọ́mì wa ọ̀dọ̀ yín la wà mà. A rí i pé àwọn èèyàn ti ń wọlé lọ́tùn lósì sílùú Ìgbòho. Àwọn èèyàn ti ń dé níwálẹ́yìn láti ìlú òyìnbó láti gbogbo ibi. Kí ni ọ̀rọ̀ tẹ́ ní fún àwọn èèyàn wa tó wà lọ́nà àti àwọn èèyàn tó ti dé síbí? Ẹ ṣeun olóòtú. Ìmọ̀ràn mi sí wọn ni pé kí Ọlọ́run Elédùmarè kó bá mi pa wọ́n mọ́, kó fi ìṣọ́ rẹ̀ kó fi ṣọ́ wọn. Kí ọjọ́ ìní, ọ̀la, ọ̀túnla kó má mú ibi dání. Inú ìrìn àjò tí wọ́n wà, kí atẹ́gùn ibi ìjìbí kó má fẹ́ lù wọ́n. Àbámọ̀ kí la lọ bí ìnáwó sí òun náà kò ní fọ̀ sí wọn. Àbámọ̀ pé àbá ti múra láti jẹ́ ká dá ọjọ́ ní ohun rere kọ́nà jẹ́ kó náà fọ̀ sí gbogbo. Nígbà tí wọ́n bá wá dé, àtàwọn tó ti dé lánàá àti tó ti ń bọ̀ lójú ọ̀nà, kọ́nà kó bá wa sọ wọn débi ní ayọ̀ àti àlàáfíà, kí á sì fi àìdùnnú ká fi ṣe òkú mọ́mọ́ wa náà. Ká má rí aburú nínú ìnáwó náà o, kí àkùdé aburú kó má ṣe wọ ibi náà. Ẹ ṣé àdúpẹ́. Yes ma. Ìyá wa, ẹ jọ̀ọ́ bí ètò ìsìnkú ṣínà ṣe máa lọ, ṣe lè jẹ́ kí àwọn ará ilé kí wọ́n mọ̀, kí wọ́n gbọ́ láti ẹnu yín mọ̀. Àdúpẹ́ olóòtú. Ìsìnkú ìyá wa, ìsìnkú ìyá alálùbáríkà, ìyá rere, ìyá gbogbo Yorùbá nation. Ó di dandan kó lálẹ́ ni. Iṣẹ́ àwa la máa ṣe, Ọlọ́run ni. Ọjọ́ náà ò sì ní yẹ̀ ní agbára Elédùmarè. A ti bẹ̀rẹ̀ náà nìyẹn, bẹ̀bẹ̀ ti ń lọ. Tó bá àgbà tó fi di aago 2 nísìn, ẹ ti rí pé bẹ̀bẹ̀ ti ń lọ. Báwọn kan tẹ̀ ti lẹ́ sọ pé kò lè wáyé, eléyìí ti wáyé. Nípa Ọlọ́run ló ṣe, a sì ní wàhálà ní agbára Ọlọ́run. Ẹ ṣé. Mà wọ́n ní ọ̀la ni wọ́n máa lọ gbé òkú. Ẹ jọ̀ọ́ torí àwọn kan wọ́n ní àwọn fẹ́ dúró sí Ṣakí already, tó dà wọ́n á lè tẹ̀lé wọn wá. Ṣé lè sọ bí a ṣe fẹ́ rìn yẹn ní ọ̀la, aago mélòó gan-an fẹ́ lọ gbé òkú? Tá bá gbé òkú gbóná, gbé gbóná ti fẹ́ ṣe o. Ẹ ṣé àdúpẹ́. Ní agbára náà bí ó ṣe rí náà nìyẹn. Àwọn tó bá ń bọ̀ iṣẹ́ kan tó ń wèsì èkó wá sí Ìgbòho kan dúró ní Ṣakí. Wọ́n lè dúró sí sáìdì Ṣàngó. Tó bá ti dúró sí Ṣàngó, so wọ́n máa fi fóònù pera wọn, ṣé general hospital ni àbí muslim. So láìpẹ́ yìí ni àbúrò mi Ifá ó ṣẹ̀ jáde tó ṣàlàyé fún mi pé ìwé ẹyọ kan làwọn ṣẹ̀ lọ gbà ń sìn. Ó wá pé ẹyọ kan. Tó bá ti mú ìwé yẹn dé, kò sí wàhálà, kan dúró sí Ṣakí ní sáìdì Ṣàngó, oríta yẹn kan dúró síbẹ̀. So ní agbára Ọlọ́run bí ètò náà sì ṣe lọ, ọ̀la náà ni wíkì tá a máa ṣe ní agbára Ọlọ́run, kò sì ní yẹ̀ láṣẹ Elédùmarè. Ibi tá a sì gbé mọ̀mọ́ wa sí, ibi la lérò tẹ́lẹ̀, ibi tí ìyá wa ń gbé bí ló wu àwa, ṣùgbọ́n ṣe pé rírò ní tènìyàn